Kí lẹ fi pa? Àfún lọ́rùn pa ni. Ẹ wá gé. A gé orí rẹ̀. Èló lẹ ta orí ẹ̀? Ata orí rẹ̀ 20,000. Ibo ìdédé bo lẹ pa sí? Ó mọ̀ gbé wá sọ́dọ̀ mi mà ní o. Ìyàwó rẹ̀ mo pé mo rò kò fẹ́ wá bá sùn lásán lọ́dọ̀ mi ni o. Ó dẹ̀ jáde àrí ẹ̀jẹ̀ lára rẹ̀. Aṣáṣe béèrè pé kí ló ń wá káàkiri wò yìí. So a nídìí àti tẹ̀lé wọ nígbà tá a wọnú ilé a bá orí ọmọbìnrin tó gé yìí. Wọ́n sáà mú un lọ sí inú igbó kẹrí yẹn. Àdúgbò wo ni igbó yẹn wà? Fídíò yẹn. Ayékalẹ̀ ló wà ní Ṣakí. Ẹ máa bá wa wo ìkànnì Profession Entertainment PSC TV. Ìgbádùn yín ló jẹ wá lógún. Okay. Mo fẹ́ kẹ́ ẹ ṣàlàyé díẹ̀ fún mi lórí bí kinní yẹn ṣe ṣẹlẹ̀. Ọjọ́ wo gan ló ṣẹlẹ̀? Ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ ní ọjọ́ Sunday. Alẹ́ Sunday mọ́jọ́ Monday. Alẹ́ Sunday. Mọ́júmọ́ Monday. Ṣẹ́rí akùnrin yẹn. Ó jẹ́ ẹni tí ó ń ṣe ṣíṣe tó ti yé. Ó ń ṣe ṣíṣe bíi bó? Bí àwọn tí ń dáhùn yẹn lóhùn bí àwọn ológun. Oníṣègùn ni. So òun ni girlfriend ẹ ní ọmọ Abẹ́òkúta ní ṣùgbọ́n kò lẹ́nìyẹn ń gbé. Ilé ibo ni òun? Ọmọbìnrin yẹn ọmọ Abẹ́òkúta lọmọ yẹn. Lọmọbìnrin yẹn? Bẹ́ẹ̀ ni ṣùgbọ́n Ògùn Lagos State lọmọ yẹn ti wá sí Ṣakí. Okay. So nígbà tí ó dé pẹ̀lú ẹ̀ wọ́n sáà mú un lọ sí inú igbó kẹrí yẹn. Àdúgbò wo ni igbó yẹn wà? Fídíò yẹn. Ayékalẹ̀ ló wà ní Ṣakí. Ayékalẹ̀. Ayékalẹ̀ ni. So ó mú un lọ sí inú igbó yẹn níbi tó ti bá a sí wọ́n ti pa àwọn méjì ni wọ́n mú lọ inú igbó ni wọ́n ti pa síbẹ̀. So bá ti rẹ̀ ti wá sọ ni wípé ó ti gé orí yẹn wá sí ilé nílé ìṣe. Ládùúgbò wo ni ilé? Ilé Ayékalẹ̀ yẹn náà ni. Ayékalẹ̀. Inú igbó Ayékalẹ̀ yẹn igbó kan bẹ Ayékalẹ̀ yẹn tó ti lọ ṣiṣẹ́ yẹn. Okay. Tó ti yé. Ìgbà tó wá mú wá sílé. Ó ti wá mú wá sílé. Ó ti gbé orí yẹn wálé pẹ̀lú ọkàn ọmọbìnrin yẹn ó ti gbé wálé. So àtìrí rẹ̀ bátìrì rẹ̀ wá ti tún pé ń padà lọ kó àwọn páàtì yòókù wálé. Níbi tí ń lọ làwọn kan rí i pé ẹ̀jẹ̀ ń bẹ lára arákùnrin tí ń wọnú gbó lọ yìí. Wọ́n ké sí àwọn ọdẹ ẹni kan ti wọnú gbó yìí tó àwọn sì rí pẹ́jẹ̀ ń bẹ lára rẹ̀ pé ṣé ẹran ní gbọ̀ngbò ni àwọn tí wọ́n ti rò pé àwọn tí wọ́n lọ́wọ́ pa ẹran tó tẹ̀lé dúngbò ẹran tó mọ̀ gbé wọ àárín ìlú wa ni. So àwọn ọdẹ sáà gbìyànjú láti sọ̀ráǹdì inú igbó yẹn yóò jáde tí tó fi di aago 9:00 ààbọ̀ alẹ́. Aago 9:00 ààbọ̀ alẹ́ ni. Ló tó jáde nínú igbó òun? Ilé ló tó jáde nínú igbó yẹn. Tó ti yé wọ́n sá ìpínlẹ̀ tí ń bọ̀ wọ́n gbà á mú ló wá mú un lọ sí ibi tí ó ti ṣiṣẹ́ aburú yẹn. Ibi tó ti gbogbo ìdúrókò ẹsẹ̀ àti ọwọ́ àti páàtì ara obìnrin yẹn. So gẹ́gẹ́ bí àwa náà tí a sì jẹ́ ọ̀dọ́ ìlú Ṣakí Kanje Asabari so àwa náà nígbà tá a gbọ́ ìṣẹ̀lẹ̀ ọdún lálẹ́ ní nǹkan yẹn ṣẹlẹ̀ mọ́júmọ́ wọ́n ti gbé e lọ police station. Níbo wá náà ọ̀rọ̀ rẹ̀ dé dúró báyìí? Right now báyìí wọ́n ti gbé ẹni yẹn lọ sí Ìbàdàn báyìí. So àti ìmọ̀ bí ìdájọ́ rẹ̀ ṣe rí right now bí mo ṣe máa. Kí lorúkọ ọmọ òun? Wàsíù lórúkọ ẹ̀. Wàsíù lórúkọ. Wàsíù náà gbogbo èèyàn mọ̀ sí. Wàsíù náà làwọn èèyàn mọ̀ sí. Ẹ ṣeun ẹ kú iṣẹ́ ìlú o. Kò ní bàjẹ́ fún yín. Kí lorúkọ ẹni mò ń bá sọ̀rọ̀ yìí? Ṣakí lọmọwà lórúkọ mi jẹ́jẹ́. Ṣakí lọmọwà jẹ́jẹ́ ní Asabari forum. Ok ẹ ṣeun. Ọmọ Ṣakí gangan ni yín? Bẹ́ẹ̀ni. Nígìdá. Kí ló kórúkọ rẹ? Orúkọ jíjẹ? Wàsíù kìíní? Kí lórúkọ ẹni kejì? Mutairu kìíní? Sikiru Mutairu. Situ Mutairu. Wọ́n wọ́n bí.
It's okay. tó ẹ mọ bá wa ká lọ kó sí problem. láti ata. ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ní alẹ́ àná mọ́júmọ́ yìí so ọmọkùnrin kan Wàsíù ní orúkọ rẹ̀ ń jẹ́ so ó tẹ ọmọbìnrin kan láti ìlú Èkó ló ti tàn wá ó ní girlfriend òun ni ìgbà tó dẹ̀ tán délé léyìí so ó gbé wọnú igbó tí a wà ń bẹ̀ yìí níbẹ̀ ló gbé wá ìgbà tó dẹ̀ gbé débí báyìí bíi kéèyàn ó kun àpáta ẹran bẹ́ẹ̀ ló ṣe kun ọmọ gẹ́ẹ̀ yìí ó dẹ̀ gé orí rẹ̀ ó gé apá ó gé ẹsẹ̀ ọ̀tọ̀ níbi tó gbé gbúrúkú èèyàn sí so ẹsẹ̀ méjèèjì níbi kan ló lọ gbé sí bẹ̀tì orí àti ọwọ́ méjèèjì yẹn so ó gbé òun wọnú ilé lọ so ìgbà tó ṣáàdì ní alẹ́ àná nìkan bíi aago 9 ni a rí àwọn kan tí wọ́n wá gist wa ìgbà wọ́n dẹ̀ gist wa gẹ́gẹ́ bí iṣẹ́ tí ọ̀gá wa president Ajíjọlá Nureni Ànábì bó ṣe fi kọ́ wa a bẹ̀rẹ̀ sí ṣe ìwádìí títí ìgbà tí ò tó bóyá bí nǹkan bíi 5:30 àbí 12:30 so Ọlọ́run kádàrá òun gangan fúnra ara rẹ̀ ló jáde ìgbà tí ó dẹ̀ jáde a rí ẹ̀jẹ̀ lára rẹ̀ aṣáṣe béèrè pé kí ló ń wá káàkiri wò yìí so a nídìí àti tẹ̀lé wọ nígbà tá a wọnú ilé a bá orí ọmọbìnrin tó gé yìí a bá nínú ilé wọ́n àtàwọn talẹ́jọ́ ń ṣẹ́ yìí àwọn méjìlá gbá mú so ìgbà tá a sá bẹ̀rẹ̀ sí ṣèwádìí títí a mú wọn lẹ́yìn ìgbà yẹn ló di pé àwọn aṣojú ìlú kan wọ́n pe kábíyèsí wa ìgbà tó pè wọ́n pe DCO wa tó jẹ́ ọlọ́pàá ìgbà tí wọ́n pè. kí lorúkọ ẹ. Àbírù lorúkọ mi. ọmọ ilé ibo. ọmọ ilé ayẹyẹ ọmọ ilé mọ nínú. ọ̀gá yẹn mi ìráyè gbé ṣé ní kò yí àbápò. àtàkò mu. àwọn olùlẹjọ ṣiṣẹ́ tẹ ṣe yìí. Akin náà pé orúkọ rẹ̀ Cloncy Akin Cloncy náà pé orúkọ rẹ̀. ìbò ìdédé bo lẹ pa sí. ó mọ̀ gbé wá sọ́dọ̀ mi mà ní o ìyàwó rẹ̀ mo pé mo rò kò fẹ́ wá bá a sùn lásán lọ́dọ̀ mi ni o. nínú ilé ọ̀dọ̀ ẹ àbí. nínú ilé ọ̀dọ̀ mi. báwo wá lẹ ṣe pa. mo rò kò fẹ́ wá dò gan ni. báwo lẹ ṣe pa. òun náà ló pa nǹkan ẹ̀ fúnra rẹ̀ èmi bọ́ ṣojú ẹ ibẹ̀ ló wà. nígbà tó dẹ̀ yá tí mo wọlé mo rí i pé ọwọ́ rẹ̀ mo bá lọ́rùn rẹ̀. torí pé o sọ lẹ́ẹ̀kan nínú mọ́tò pé o gbé ojú ẹ̀ o gbé lọ́wọ́. mo fọ́ kan ojú rẹ̀ báyìí sókè mo ní ó dùn mí ni mo fi ṣe bẹ́ẹ̀. ó dùn ẹ náà. ìkejì ibo ló wà báyìí. Ikọ̀ ilé ló wà ó dẹ̀ ti ń pè mí látàárọ̀ tí wọ́n ti mú mi wọn ẹ̀dẹ̀jẹ̀ ká lọ bẹ̀. kí lorúkọ kejì ẹ. kí lorúkọ kejì ẹ. Akin Cloncy ni wọ́n pe orúkọ rẹ̀. ọmọ bo ni. ọmọ Ìkòyí náà. ibo ni ilé wọn láyé ní Ìkòyí. ilé wọn mi mọ̀ ní Ìkòyí bọ̀ tí ara ọmọ bàbá tó ní ká ní Ìkòyí tí máa ń jẹ́ bàbá tó lóògùn mo ti gbàgbé orúkọ bàbá yẹn. orúkọ bàbá ẹ̀. àwọn nǹkan tó wà nínú báàfù yẹn mú jáde lẹ́yọ kọ̀ọ̀kan. dojú ẹ̀ délẹ̀ báyìí dojú ẹ̀ ẹ̀yìn ẹ̀. mo gba kámú ni. lọ́tọ̀ọ̀tọ̀ ni wàá gbé lẹ̀. mo gba kámú ni o. mo gba kámú ni o. mo gba kámú ni o. gbé lẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. gbogbo tí mo ṣe kódà bó ṣe ń rí lára mi kò sẹ́ni tó lè mọ̀ ó ti mú mi ná kò sí kí ni mo wá fẹ́ sí. àwọn wo ló wà nínú kéńbẹ̀ yìí. ọmọ ọdún mélòó ni. 30 years. ọmọ ìlú wo ni. iṣẹ́ kí lẹ̀ ń ṣe. iṣẹ́ ṣègùn mọ́sẹ̀. kí ló sún yín débi. ẹgbẹ́ yín sókè. kí ló gbé yín débi. wọ́n pa ènìyàn. wọ́n pa ènìyàn ló gbé mi síta. ẹ pa àyàn kí ló dé tẹ́ fi pa. àṣìṣe ni. àkọ́kọ́ tẹ́ kọ́ máa parí nìyẹn. ẹ̀kejì náà. ẹ̀kejì ìgbà wo lẹ pa lákọ̀ọ́kọ́. ojú bí oṣù kan sí àwọn. kí lẹ fẹ́ fi wọ́n ṣe. àwọn àfáàyàn náà bẹ́ẹ̀ àfáàyàn ní ìdí páàtì yẹn náà lọ́ta. ibo làwọn àfáàyàn ń gbé. Ìwó náà ni. àkọ́kọ́ tẹ́ pa yẹn obìnrin àbọ́kùnrin. àkọ́kọ́ obìnrin ni. báwo lẹ ṣe rí mú. èmi ni mo dá a mọ̀ ọ̀rẹ́ mi lọ́jẹ̀ ọ̀rẹ́bìnrin mi lọ́jẹ̀. girlfriend. ó tọ́dún mélòó tẹ́ ti jọ ń rìn. kò tún ju bí oṣù bíi 4 náà lọ.
ẹ wá mú wá sílé lọ́jọ́ yẹn àbí báwo lẹ ṣe mọ̀? Mo mú wá sílé lọ́jọ́ yẹn náà. Àti mo sì mú wá sílé ìgbà tó sásùn àmì àti ọmọ ìlú alájọ pàǹjẹ. Kí lẹ fi pa? Àfúnlọ́rùn pa ni. Ẹ wá gé orí rẹ̀. Èló lẹ ta orí ẹ̀? Ata orí rẹ̀ 20,000. Ok, ara tó kù ńkọ́? A lọ jù ú. Sínú igbó àbòdò? Inú odò ni. So ẹlẹ́ẹ̀kejì ńkọ́? Ẹlẹ́ẹ̀kejì orí rẹ̀ náà láta. Báwo lẹ ṣe rí mú? Ọmọ ẹ̀ ló mú wá sí ọ̀dọ̀ mi jọ ẹ̀ pé òun fẹ́ ká pàǹjẹ. Níbo lọ́n ti rí? Mi ì mọ ibi tó ti rí ọkàn láàmú wá bá mi. Ọkùnrin. Ìgbà tẹ́ pa girlfriend yín yẹn àwọn òbí ẹ̀ ò wá ẹnìkan kan òbí rẹ̀ lọ́wọ́ yín. Ọ̀sán àwọn òbí ẹ̀ kankan tó mọ̀ mọ́ mi. Bọ̀ ọmọ òwúlò náà wọn dẹ̀ wá. So ẹnì kejì tẹ́ pa yẹn orí ẹ̀ èló lẹ́tà orí tẹ̀? 20,000. Kí lẹ máa ń fowó yẹn ṣe? Kéèyàn fi ṣe fàájì lásán rẹ̀. Ẹ kàn fi máa ń mu ọtí lásán. So ara ẹlẹ́ẹ̀kejì yẹn odò náà lẹ jù sí. Inú ra náà. Báwo làṣírí yín ṣe wá tú? Fóònù obìnrin yẹn ni mo fún ọmọ kan. Fóònù ẹni wá tíráàkì wọn rí. Ọmọ wo lẹ fún? Ọmọ àdúrà mẹ́rin náà. Láti fi ṣe kí ni ẹ ta fún ni àbẹ́ dáàṣẹ? Ó lóun fẹ́ ra bọ̀ kó tí sanwó fún mi gbà. Ọkùnrin? Èló lẹ fẹ́ tà ń gbà yẹn? 2,000 mo ní kó mú wá. So fóònù ẹ̀ náà fi tíráàkì yẹn. Tìgbà tẹ́lẹ̀ pa àwọn méjèèjì yẹn ẹ̀rí ọkàn ò jẹ yín rárá. Ẹ̀rí ọkàn jẹ́ wa. Lọ́nà wo? A bá sùn bí kéèyàn sá máa ríra dáadáa bí téèyàn bá jókòó kéèyàn sá máa balance. Àwọn òbí ti ń kọ́? Èèyàn ló bí wọn. Ìgbà wo náà kú? Ó ti tọ́dún mẹ́ta báyìí. Ẹ máa bá wa wo ìkànnì Profession Entertainment PSC TV. Ìgbádùn yín ló jẹ wá lógún.